Ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Fídíò tó ṣílẹ̀gbẹ̀ wa a máa play fún yín nípa bàbá Hamzat Oriyimi tó jáde tán tó tú pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ tó tú pẹ́ẹ́pẹ́ àṣírí. Ó dárúkọ oríṣiríṣi àwọn influencer oríṣiríṣi, ó tún mẹ́nu bà àwọn ọ̀rọ̀ ìjọba pé ọmọ àǹkọ́ tó bá ti wà ń sàkání ọ̀dọ̀ ọmọ àmọ́wọ́. Ó tún mẹ́nu bà Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family. Ẹ wo bàbá Hamzat Oriyimi tú pẹ́ẹ́pẹ́ àṣírí, ó tú pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ẹ wo fídíò wọn alẹ́ tá máa play fún yín àtọ̀pọ̀lọpọ̀ evidence tá kó wá tẹ́yìn náà máa ní àǹfààní láti jẹ ìgbádùn ẹ̀ lórí ìkànnì wa. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ ìkànnì yìí, bá subscribe, kó like, kó comment, kó share, wá lè máa jẹ àǹfààní content yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tá bá fi létà, wá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Kẹ́mi sọ pé fídíò wọn alẹ́ tá máa play fún yín àtọ̀pọ̀lọpọ̀ evidence. Ẹ wo fídíò náà rèé, ẹ máa bá a ká lọ. Ẹ̀dá ń fẹ́ àlùjànnà, ṣùgbọ́n ara gbogbo wa pátápátá ló kọ ikú. Bọ́lọ́run sì ti ṣètò ẹ̀ fúnra rẹ̀. Kò sẹ́ni tí ó dé àlùjànnà láì kú. Tribute ni mo ń fi ètò yìí, abala kìíní ètò yìí ṣe fún bàbá mi, bàbá àlùbáríkà, amúyangàn nínú àwọn bàbá. Bàbá gbogbo àwa tá a nígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo Ọlọ́run Ọba Allah, tí àdẹ̀rí kan mì ju Ọlọ́run lọ. Gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, tó nígbàgbọ́ nínú gbogbo ohun t'Ọlọ́run sọ, àti èyí tó fojú rí àti èyí tí ò fojú rí, àti èyí tó gbọ́ rí nínú ìtàn àwọn bàbá rẹ̀ àti èyí tí ò gbọ́ rí, ṣùgbọ́n tó jẹ́ pé Ọlọ́run wí máa ṣe, ó dẹ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run wí pé kó o má débẹ̀, ó dẹ̀ sá fún. Ó dàbí ò tí ì lè sá fún tán, ṣùgbọ́n tó ń gbìyànjú kó wọn sá fún, tó sì ń rí àwọn tóun ò lè tí ì sá fún bẹ̀, tóun fúnra rẹ̀ ń rí gẹ́gẹ́ bíi pé ohun ò yanjú, ohun ò tí ì ṣe dáadáa, tí kò sì máa fi ìbàjẹ́ ṣẹwà, tí ò máa fi t'Ọlọ́run ò fẹ́ yangàn. Tẹ́rù ń bà á wípé òun ò tí ì kún tó lójú ọ̀nà t'Ọlọ́run, tí sì ń bẹ̀rù pé k'Ọlọ́run kó kẹ́ òun kó náà, kóun ó tún lè túbọ̀ jìnnà sí lójú ọ̀nà Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ ní apá ibi táwa wà yìí nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà sọ pé ẹni tó kú lónìí o, ipò bàbá àwọn ló wà. Ṣùgbọ́n wọ́n ní àti yó ní ìfira rẹ̀ gbòdì. Mo ti yó léèyàn sọ, èmi wàá gbẹnu ẹnìkankan sọ̀rọ̀. Mo sọ lórúkọ èmi Abdulrahman Oriyimi Hamzat. Mo kẹ́dùn ikú bàbá wa Sheikh Abdulrasheed Adiyatullah Ìwó, bàbá tí a wẹ̀sìn lọ́dọ̀ wọn tá a bá ẹ̀sìn, bàbá tá a wá ìmọ̀ lọ́dọ̀ wọn tá a bá ìmọ̀, bàbá tá a wá ìfarabalẹ̀ lọ́dọ̀ wọn tá a bá, bàbá tá a wá ìbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ wọn tá a bá, bàbá tá a wá ṣe déédéé lọ́dọ̀ wọn tá a bá, bàbá tá a wá nǹkan míì lọ́dọ̀ wọn ju t'Ọlọ́run Ọba ní a wá lọ sọ́dọ̀ àwọn olódodo lọ, tá a sì bá lọ́dọ̀ wọn. Ikú irú wọn kì í ṣe ìbànújẹ́, bí kì í ṣe pé alihamdulilayi, ká máa dúpẹ́ wípé wọ́n tán sórí dáadáa, wípé wọ́n sì gúnlé ayọ̀. Bẹ́ni ire bá kú, ẹni ire ní gbèsè o. Bí ká èèyàn bá kú, ìkà èèyàn náà ní ọ̀pọ̀ ń di òkú ẹ̀. Bí èèyàn bá dé ìlú Ìwó lónìí, Ìwó lódò ọba, yóò mọ̀ wípé ẹni ire ló lọ. Bàbá wa Sheikh Abdulrasheed Adiyatullah
débi pé ààrẹ orílẹ̀-èdè gan sọ wípé ìkan nínú àwọn òpó tó gbẹ́sìn ró nídìí òdodo ń lò lọ. Baba Sheikh Abdulrasheed Adiyatullah is not a regional leader, neither a local leader, but a national leader in the cause of Almighty Allah. Kí Ọlọ́run bá àlékè ọlá kó bá ṣe ikú ní ìsinmi fún bàbá, tí ó sì jẹ́ kí gbogbo tí bàbá fi sílẹ̀ ó túbọ̀ máa dáa sí kó má bàjẹ́. Òun náà ni àwọn ọmọ gidi, àwọn ọmọ rere tí gbé iṣẹ́ bàbá níbi tí bàbá parí sí. Kí ni máa jẹ́ ká dúpẹ́ bí irú èèyàn báyìí bá kú? Ní tí máa fa ọpẹ́ ni pé bí wọ́n ṣe kú yìí a ti mọ̀ pé wọ́n kú tẹ́lẹ̀, torí pé ẹni tí ò tíì kú náà kú ni, ẹni tó sì kú orí rẹ̀ ò burú, ẹni tó sì wà láàyè tí ò tíì kú kìí ṣe pórí ẹ̀ ló dáa. Ṣùgbọ́n bí irú àwọn èèyàn báyìí bá tán síbi tí wọ́n tán sí ìlọ́kàn tó balẹ̀, torí èèyàn ti ń sin lọ́hùn fógún ọdún, ó ti ń sin lọ́hùn fọ́gbọ̀n oṣù. Àwọn àfáà náà rán kọ́ wa pé gbogbo ìgbà ìdéyàn rí kó fi sin lọ́hùn láyé ọ̀rọ̀ Ọlọ́run náà ni ẹ má fọkàn balẹ̀ lé orí ìṣe òun torí àṣẹ yìí ò ní. Yaf'alu fil mulki ma yasha. Àwọn kan ti sin lọ́hùn rí tí wọ́n tán sí di tó lọ́hùn, tó kù díẹ̀ kan lọ bọ́ lọ́hùn tó tán. Àwọn kan sì sin lọ́hùn títí tí wọ́n fi lọ bọ́ lọ́hùn. A dúpẹ́ pé ti bàbá wa Sheikh Adiyatullah, Sheikh Abdulrasheed Adiyatullah Ìwó, a dúpẹ́ ibi tẹ́ ẹ parí ẹ̀ sí. A dúpẹ́ o, Al-Jannah Firdaus, Ọlọ́run fi sẹ̀san dáadáa tẹ́ ẹ ṣe. Wọ́n á kí gbogbo mùsùlùmí, gbogbo àwọn onísùnnà pátápátá jákèjádò Nàìjíríà. A kú ẹ̀yìn bàbá wa, a kú ẹ̀yìn bàbá wa, a kú ẹ̀yìn bàbá wa. Gbogbo apáta làwa náà ogun ní ayọ̀ láṣẹ Ọlọ́run bàálà. Náà, ìyẹn fún ti bàbá wa. Fún ti comrade wa, comrade Ahmed Isa Berekete family. Àwọn kòkó àrùn ṣe ó wà lókè ìpẹ́ o. Mo kọ́kọ́ fi eléyìí fún àwọn tí wọ́n máa ń ro ikú, ro gbogbo èèyàn láyé tí wọ́n. You want traffic, you want people to watch your page, you want people to notice you, that you are existing, and the only thing you think you could do is to announce the death of your fellow human being that is still alive. Ìwọ náà kò ṣe, ìwọ náà bá ń bẹ, gbogbo alábàámbẹ yóò lérè, gbogbo alásìkiri ní tá a bá ṣe. Ó ti tó ọ̀sẹ̀ kan tí mo ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Mo wà ní China, níbi tí mo ti wá kọ́ ẹ̀kọ́. Torí pé nínú tí àwọn aṣáájú wa fi yé wa, wọ́n jẹ́ ká mọ̀ pé ìrìn àjò rírìn gan ẹ̀kọ́ kíkọ́ ni. Bí ìrìn àjò gan ẹ̀kọ́ ni. Tó mú wa lórílẹ̀-èdè China bí tí mo ti wá kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́, tí nǹkan sì tún yé mi sí ju ti tẹ́lẹ̀ lọ. Ibi náà ni mo ti ń gbọ́ pé
mo wo àwọn fóònù nígbà tí mo ráyè wọbẹ̀. Bẹ́ẹ̀ ni mo ti rí tẹ́nìkan ń kọ orin arò ló sì ń dágbére fún Ahmed Isa Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family wípé kìnnìkan kódà ẹnìkan tiẹ̀ tún sóòpó sí kan táwọn èèyàn ń sunkún wọ́n wá gbé fọ́tò ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́. Àwọn eléré orí ìtàgé lẹ máa ń ṣe bẹ́ẹ̀ sí tẹ́lẹ̀, àmọ́ pé tún ti bá dórí ọ̀rọ̀ àwọn tí tún ń jà fún yín náà wọ́n ti ṣe tiwa yìí náà rí bẹ́ẹ̀ àti ẹ̀gbẹ́ pósísì náà but wọ́n kàn kọ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣé àdúpẹ́. Ìbéèrè táwọn ń béèrè ni pé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ rédíò àti tẹlifíṣàn tán fi ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn, ẹ̀tọ́ aráàlú, afọ́jú gan ríran rí, àdìtí gbọ́ ọmọ tí Ahmed Isa dúró lé lórí. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìlànà rẹ̀ dẹ̀ lè jọ tẹlòmíì àbí kí tẹlòmíì jọ ti ẹni. Ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní kálukú ń lò. He has his own uniqueness tó dẹ̀ ń ṣe tó yẹ pé àfi ọ̀tá Ọlọ́run nìkan ni ò ní máa ṣàdúrà fọmọkùnrin náà pé kó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ̀yin yẹn wá, níbo ni Ahmed Isa wà? Ẹni tó gbé irú kíní ìgbékúgbé tó gbé sí orí ẹ̀rọ ayélujára ìbá rọrùn fún onítọ̀hún tó bá ṣe é ṣe kó tètè lọ mú wálẹ̀. Torí pé ọmọ tiẹ̀ tí wọ́n bá ti rora rẹ pin lónìí tó ya ń tọ́ lọ́ọ̀yà yìí, tọmọ rẹ bá wá dáa lọ́la ńkọ́ tọ́lọ́ ń sọmọ rẹ bí Ahmed Isa tẹ́nìkan wá ń rokú fún tí ń rokú sí bó ló ṣe fíìlì tó bá sì ṣe lọ́ọ́ gbà. Ó bà mí nínú jẹ́ gan-an o. Ṣé ti ẹnìkan mọ́ àrò ni tara tèmi náà ńkọ́? Ṣé àwọn pé kú tí ń pojú gba ẹni òwe ńlá ló ń pa fún ni? Afẹ́fẹ́ tó sì fẹ́ tó gbé kẹtẹpẹ ògì télélùbọ́ ìyẹ̀fun tó ṣẹ̀ṣẹ̀ lọ tán tó wá gbé lérí tí wá ń bọ̀ ó díẹ̀ tó dà nǹkan kan bò atẹ́gùn gbòǹgà àtẹlùbọ́ rẹ̀ nù. Mo mọ̀rú àwọn tó lè gbé. Àwọn tí wọ́n pilẹ̀ fẹ́ kó máa gbáyé tẹ́lẹ̀ nù. Àwọn tó yẹ pé bó ṣe ń ṣẹ̀mí ìṣẹ̀mí rẹ̀ wíwà nú ayé rẹ̀ ó ń bí wọn nù ni. Àwọn tó yẹ pé bó ṣe ń gbà àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ ìrẹ́jẹ àwọn ni arẹ́nijẹ tínú wá ń bí wọn sí ẹni tó ń gba àwọn tó ń rẹ́jẹ lẹ̀ kúrò lọ́wọ́ ìrẹ́jẹ àwọn ni. Àwọn tó ti nà ń pàṣán òdodo rí àwọn ni. Bí wọ́n ṣe nù ìṣe wọn ni. Ní ìgbà kan báyìí náà tí wọ́n lọ gbá obìnrin kan létí. As a human being that could be carried away emotionally in an occasion, in a situation like that. Àwọn náà wọ́n kọ́kọ́ ń gbé káàkiri. Àwọn náà wọ́n kọ́kọ́ ń drag ẹ̀. Àwọn ni. Àwọn náà wọ́n máa tí nǹkan bá ṣẹlẹ̀ irú wa yìí, àwọn nínú wọn máa dùn, tí wọ́n máa sọ̀rọ̀, tí wọ́n máa ṣe léyìí, tí wọ́n ti gbàgbé pé Ọlọ́run ti parí iṣẹ́ lórí kó wa wá. Ẹnikẹ́ni tó bá wá ṣerú ẹ̀, ìsọkùnrin ni ọ́, ìsọbìnrin ni, ìsọmọdé ni, ìsàgbà ni, go and bring it down. Fúnra Ọlọ́run ló dá Ahmed Isa Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family. I tell you, he's a special creature. You cannot bring him down. There is nothing you can do. Àwọn èèyàn kan wà tọ́lọ́run dá bẹ́ẹ̀ yẹn. You cannot bring us down. For the virtue of the nature of the job we are doing and nǹkan tí à ń kojú látara mímọ́ ṣe, wàhálà tá à ń kojú látara tí ó kàn wá ìjà oníjà yẹn. Ọlọ́run ló dá àwọn tí wọ́n yàn jẹ tá à ń gbèjà. Òun ló dá ẹni tó yàn jẹ.
at that particular time Ọlọ́run ló fẹ́ gbìjà ẹni yẹn. Ọlọ́run wá lo ènìyàn tó fẹ́ ránṣẹ́ ní time yẹn, ó wá lò láti lọ ṣiṣẹ́ yẹn. So ṣé ìwọ ti wá gbàgbé pé ẹni tọ́lọ́run bá lè mú kó lò bẹ́ẹ̀ yẹn, Ọlọ́run dá mọ̀, Ọlọ́run ń lò. Ọlọ́run dẹ̀ ti fi sí ààyè kan lọ́dọ̀ ara rẹ̀ wípé irinṣẹ́ mi lélẹ́yìí. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí Bíbélì sọ pé touch not my anointing and do my prophet no harm, àbí? And do my prophet no harm. Dáì pé mo gbà tí n bá gba ìpè mú padà o, àbí ẹ bá ń tún kọ. Ẹnikẹ́ni tó bá ti ń jìjà oníjà, ẹnikẹ́ni tó bá ti ń nu omi ojú kúrò lójú ẹni tó ń sun ẹkún, ẹnikẹ́ni tó ń gbìjà ọmọ òrukàn, ẹnikẹ́ni tó bá ń gbìjà aláìní, ẹnikẹ́ni tó ń jà fún ìlú ní ọ̀nà tó tọ́ tí kìí ṣe torí àpò rẹ̀, lọ kọ sílẹ̀ lónìí. Ẹnikẹ́ni tó bá gbé ogun tìrú ẹni bẹ́ẹ̀ yóò ṣubú, yóò lulẹ̀, yóò kùnà, yóò dẹ̀ ṣègbé. Ajápẹ́ ni ẹni Dáfídì, irú ẹni tó gbógun ti ní Gòláyátì. Torí pé irú yín máa ń múra lẹ̀ ni, ẹ máa ń múra lẹ̀ di kí ẹni bẹ́ẹ̀ kó ṣubú ni. Ẹ kì í fẹ́ kí irú wọn wà mọ́ kẹ́ lè bá mọ́ ṣiṣẹ́ láàbí yín lọ. Yes, wọ́n ti wá sọ fún Fíráùn, tá à ń pè ní Fáráò Bíbélì, Islam ń pè ní Fíráùn. Wọ́n ti wá sọ fún wípé wọ́n ó bí ọmọ kan. As powerful as you are, wọ́n lọ láṣẹ lórí ilẹ̀, òun ṣe tó wù ẹ́, òun ba ayé jẹ́, òun jẹ gàba. Ṣùgbọ́n ọmọ kan bọ̀ òun á bí o, òun ni yóò bí ìjọba rẹ̀ wó. Ọlọ́kùnrin ni àbóbìnrin, wọ́n lọ́kùnrin ni. Ó ń bọ̀, ó ní òkè, gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti bí nínú ìlú yìí, ẹ máa pa o. You know how many male child that were killed from the blood? They sent them back to the Creator. They cut their lives short just because Pharaoh does not want Musa to come. Thank you, Moses. Yeah, Pharaoh náà fẹ́ kó wáyé. Kò fẹ́ kó wá jẹ́ iṣẹ́ tọ́lọ́run tó ti kọ sílẹ̀. It's a great mistake. Error tí ò tiẹ̀ ṣe trace ni. Báwo ló ṣe fẹ́ díṣẹ́ Ọlọ́run lọ́wọ́? Iṣẹ́ tí wá ń ṣe yìí, iṣẹ́ tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family ń ṣe tẹ́ ń bínú ẹ̀ yìí. Irú iṣẹ́ yẹn, ẹni tí ẹ mọ̀ pé tó bá kan ẹbí wa, family wa, ló yàn yàn jẹ, àbájá. Tí èmi bá ṣe tí ò dá, mo máa ń bára mi wí. Àbára mi wí, máa feel bad. Báyìí pé èèyàn ni mo ṣe sí, màá wá bí màá ṣe bẹ́ẹ̀ nìyẹn, màá jẹ́ kó mọ̀ pé mi ò ṣe dáadáa. Lórí ọ̀rọ̀ yẹn, I am wrong. Kéèyàn sọ òdodo, ó yàtọ̀ sí kéèyàn ṣe òdodo. Tí èèyàn bá ń sọ òdodo tí ò ṣe òdodo, kò tó. Ẹni tó bá ń sọ òdodo tó ṣe òdodo, òun ni ó yẹ ká máa pè ní olódodo yìí. Ẹ ti mọ oríṣiríṣi owó tí wọ́n fi máa ń lọ ẹni tó bá gbèrú iṣẹ́ yẹn lọ́wọ́ láti compromise, láti má sòdodo, láti fi àwọn aláìní lẹ̀ bí ìgbà tí wọ́n fìyàn sílẹ̀ nínú ọyẹ́ níta gbangba tán dẹ̀ bọ́ gbogbo aṣọ lọ́rùn rẹ̀, tàbí nínú ọ̀gìnìtìn lásìkò ẹ̀wọ̀ òjò tó rọra máa ń rọjò díẹ̀ yẹn tí ó kì í dunlẹ̀ ṣùgbọ́n tó máa ń mú òtútù tó òtútù máa ń rọ̀ pẹ̀lú ẹ̀, òun ni wọ́n ń pè ní ẹ̀wọ̀. Nígbà tí wọ́n gbàsọ lọ́rùn èèyàn tí wọ́n fìyàn síta gbangba, ó ní bí a bá dìtẹ̀ tí a gbé àwọn tí wọ́n ń jà fún àwọn ọmọ aláìní ìyá, àwọn aláìlẹ́nìkan tá a gbé wọn lẹ̀. Ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn tó ní owó, ìdùnnú wọn ni kí wọ́n fìyà jẹ ẹni tí ò ní? Ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn alágbára táwa ní lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí wọ́n ti ń ṣe àfihàn agbára wọn ju kí wọ́n ó tẹ ẹni tí ò lágbára lójúmọ́lẹ̀ lọ?
sẹ́yìn ò mọ̀ pé àwọn táwa yàn sípò ní orílẹ̀-èdè Nàìjíríà ibi tí wọ́n ti ń lo ipò wọn ọ̀nà kan ṣoṣo ni tí inú wọn fi máa dùn káwọn rí pò lò. Ọ̀nà náà ni pé kí àwọn tó yàn wọ́n sípò kí wọ́n máa fi ipò yẹn jẹ gàba lé wọn lórí láti máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ báṣubàṣu. Ṣé ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ ni? Ṣé ẹ̀yin wá rò pé ó rọrùn fún ẹni tó mú ojú àdá lọ́wọ́ ó sì máa fà á mọ́ ẹni tó mú èpò àdá lọ́wọ́? Gbogbo ẹni tó bá jáde tó lòun jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ó mú ojú àdá lọ́wọ́ ni. Àwọn tí ó ń bá jà they are connected. Àwọn ni wọ́n ní ìjọba, àwọn ni wọ́n ní tòkè, àwọn ni wọ́n ní tìsàlẹ̀, àwọn ni wọ́n ní tààrin. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ni wọ́n ní ẹ̀ka ètò ìdájọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn a tún máa ní àwọn agbófinró míì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ní ẹ̀ka ètò ìnáwó. Gbogbo ẹ̀ka pátápátá ní tiwọn. Kódà wọ́n tún ní àwọn jàǹdùkú, unofficial jàǹdùkús, unofficial ìfẹ́ làmọ́lẹ̀, àwọn jàǹdùkú sá tí wọ́n wà láàrin ìgboro tí wọ́n tún ń ṣiṣẹ́ fún wọn. Bẹ́ẹ̀ sì ni àwa tí à ń ṣerú iṣẹ́ báyìí àrówó ra mọ́tò tó ní bulletproof. Ọlọ́pàá kì í ṣọ́ wa. Bẹ́ẹ̀ sì ni àlówó gbọ̀dẹ̀ torí kàkàkà fowó ọ̀hún gbọ̀dẹ̀ á fi tọ́jú àwọn tí ò ní tí wọ́n sunkún wa bá wa. So wá dáa kó jẹ́ pé igi tá a tún torí ẹ̀ gbòdì kò tún ní ṣiná fún ni yá. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ àkọ́kọ́ fún mi nígbà tí mo rí pé àwọn èèyàn ń gbèrú nǹkan bẹ́ẹ̀ yẹn nípa Ahmed Isa Brekete family. Ẹlẹ́ẹ̀kejì tó tún bà mí nínú jẹ́ ni pé òkè ní ti sọ̀tàn Musa dílẹ̀ o. Ṣé wàá mọ̀ pé bí Firaun bó ṣe pa gbogbo ọmọ kéékèèké tó ó pa wọ́n gan, thousands of children. Mi ò ní exact number bó àwọn àfáà wa àbí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú kéwú àbí nínú bíbélì bóyá àwọn mọ iye ọmọ tó ṣeéṣe kí Fáráò pa torí kí Musa má bàa wáyé, kó ọ̀rọ̀ Ọlọ́run lórí Fáráò kó má bàa ṣẹ. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ló ṣẹlẹ̀ o nígbà tí wọ́n bí Fáráò? Nítorí pé wọ́n ti ń pa àwọn ọmọ, wọ́n gbé Fáráò nígbà tí wọ́n bí Musa. Nítorí àṣẹ Fáráò tó wà nínú ìlú, wọ́n gbé Musa wọ́n gbé sínú àpótí kan tí wọ́n kàn, wọ́n sì ti pa, wọ́n wá gbé sí omi ọ̀hún. Omi tó ń sàn ń gbé e lọ. Ìtàn tí gbogbo wa mọ̀ náà ni. Omi ń gbé e lọ. Omi yìí ló gbé dé ibi tí àwọn kan ti rí, wọ́n dẹ̀ gbé. Wọ́n gbé lọ ilé ọba. Nígbà wọ́n ṣe wò, wọ́n rí pé èèyàn ló wà ńbẹ̀. Èwo leléyìí? Discretion Fáráò sọ fún gbà yẹn pé àwọn ọmọ tí wọ́n ń bí tóun pa, kí ni ọmọ eléyìí wá dé inú àpótí tí wọ́n dé mọ́ nínú odò tí ó dẹ̀ kú? No, di agbára Ọlọ́run ó pa iye Fìràwọ̀ náà, because irú ọmọ yẹn gan ló yẹ kó kọ́kọ́ pa, wípé àwọn tí ò wá pẹ̀lú àmì gan àti pa wọ́n, ká tó wá sọ èyí tó wá pẹ̀lú àmì. Kíákíá ló yẹ kí Fáráò pa Fìràwọ̀ náà, ó pa ọmọ yẹn. Ṣùgbọ́n ìyàwó Fìràwọ̀ náà tí Fìràwọ̀ náà nífẹ̀ẹ́ púpọ̀ tó sì máa ṣe dáadáa, Àṣíàt ni wọ́n pè, Àṣíàtà, kò bímọ. Òun ló wá rawọ́ ẹ̀bẹ̀ sí Fáráò pé kójú wọn tọ́jú eléyìí, kójú wọn tọ́jú ẹ̀ kóun ó fi sọmọ. Ó sì gbà. Nígbà tí wọ́n gba ẹni tí ó tún máa tọ́jú ànábì Mùsá, a gbọ́ pé ìyá rẹ̀ gangan náà wọ́n tún gbà kó wá máa tọ́jú ẹ̀. Wọ́n tún sanwó fún ìyá tí ọ̀fọ́mọ òun kú, wọ́n tún sanwó fún kó tó lè tọ́jú ọmọ rẹ̀. Òun náà ní tọ́jú ọmọ rẹ̀ ń bẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, nígbà tí Ọlọ́run tún fẹ́ fi hàn sí ẹ̀, Mùsá tún fìsí ẹ̀ hàn nínú Ọlọ́run tún ní kí Mùsá fìsí ẹ̀ hàn láàfin Fáráò, láàfin Fìràwọ̀ náà. Irùngbọ̀n tí wọ́n ní 40 ọkùnrin géńdé ò lè fàtu ni wọ́n ní Mùsá fàtu. Èèyàn máa gbọ́ ọmọ kékeré lọ́kọ́ mọ́ fi ṣeré, ó sì tún farùngbọ̀n Fìràwọ̀ náà tu. Ọmọ eléyìí kí ló dé tí Fìràwọ̀ náà tún pa lọ́jọ́ yẹn? Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ìjà bẹ̀rẹ̀ o. Mùsá dàgbà o, wàhálà ṣe o, ó padà lọ o, ó padà nà èèyàn pa o, ó ṣe o, ó lọ kú ń bẹ́ o. Mùsá wá ń padà bọ̀ sínú ìlú. Ó lóun fẹ́ lọ dá sẹ̀ríà. Ó ní Ọlọ́run ní kó wọn lọ pa Fìràwọ̀ náà. Ó wá ya ọ̀dọ̀ ẹnìkan.
ọ̀dọ̀ ẹni tó yà, wòlíì ni wọ́n ń pe onítọ̀hún, wòlíì tó yàdọ̀ rẹ̀. Bóyá kí n ṣe bí ìbéèrè bẹ́ẹ̀ bá lè rántí. Ó yàdọ̀ wòlíì kan, wòlíì tó yàdọ̀ rẹ̀ wọ́n ní wòlíì yẹn ọmọ Fìráúnà ló fẹ́ níyàwó. Ó wá yàdọ̀ rẹ̀ pé òun fẹ́ lọ pa Fìráúnà, ó sì já lájọsọ Músà. Ìyẹn wá ní láyọ̀ ní ó débẹ̀, òun fẹ́ lọ pàjọba ẹ̀rún, ó dágbére fún wọn lọ. Ibi tó ti ń lọ, ìyàwó rẹ̀ wá lọ sọ fún pé ó fẹ́ lọ pàjọba Fìráúnà, bàbá àwọn ó sì ń wòran. Wàá sì tó lè ṣe tó fi ní dí ó ṣe é ṣe ní ọ̀dà, ẹ lọ bu ẹsẹ̀ rẹ̀ wá. Wọn rẹ́sẹ̀ rẹ̀ bò, nínú wọn lọ bu ẹsẹ̀ ẹṣin tó gùn àbí ìgbẹ́ ẹṣin yẹn wá. Wọ́n bù lọ bá ìkànnù méjèèjì. Nígbà bù lọ bá, ó yẹ̀ wò, ó ṣiṣẹ́ rẹ̀ tí ó ṣe, ó pidán rẹ̀ tí ó pàṣẹ. Músà yẹ kó fi 40 days kó fi rìn dé ọ̀dọ̀ Fìráúnà. Kò fi 40 days rìn débẹ̀, 40 years ni Músà fi ń pòyì ojú kan kó tó dọ́dọ̀ Fìráúnà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó padà dọ́dọ̀ Fìráúnà. Ó sì padà bẹ Ọlọ́run sí ẹni tí ó bẹ Ọlọ́run fún kó má rọ́dọ̀ Fìráúnà dé, tí yẹn náà fi kàdánwò Ọlọ́run. Ó padà dọ́dọ̀ Fìráúnà, ó padà pa Fìráúnà. Kí ni mo fẹ́ fàyọ ń bí náà ni wípé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé. Iṣẹ́ Ọlọ́run ò ṣeé dí lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run ò ṣeé dènà dè. Àfi kí èèyàn jẹ́ iṣẹ́ tọ́lọ́run bá rán. Kò sì sí restriction fún iṣẹ́ Ọlọ́run. Gbogbo ẹni tó bá gbéṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tí ìpèníjà bá ń dé, gbogbo ẹni, ẹ lọ wo Bíbélì yìí, ẹ lọ wo Kùránì, ẹ wo Bíbélì yìí, ẹ wo Kùránì yìí, ẹ wo dáadáa. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ti ń nu omijé lójú aláìní, tó bá ti ń ran ọmọ òrukàn lọ́wọ́, inú Ọlọ́run máa ń yọ sí i. Ẹnikẹ́ni tí wọ́n bá ń sunkún dọ́dọ̀ rẹ̀ tó ń rẹ̀ wọ́n lẹ́kún jáde, Ọlọ́run ló ń ran, Ọlọ́run ló ń lò lọ́wọ́. Bà mí inú jẹ́ gan. Irú ẹni bẹ́ẹ̀ yẹn ó padà lọ tọrọ àforíjì o. Ká dẹ̀ máa wo ohun tá a fi máa ṣe kọ́ńtẹ́ǹtì dáadáa. Ká lọ máa wo ohun tá a fi ṣe kọ́ńtẹ́ǹtì dáadáa o. Àwọn èèyàn Ọlọ́run ṣòro kọlù. Tó bá ń wé èèyàn Ọlọ́run, wá lọ sí church, olówó èèyàn Ọlọ́run wá. O lọ sí mosque, olówó èèyàn Ọlọ́run wá. O kàn ń rìn káàkiri ni. Ọlọ́run ló mọ èèyàn rẹ̀. Ọlọ́run ló mọ èèyàn rẹ̀. Àwọn àwòmọ́ tí wọ́n sì máa fi dá àwọn èèyàn Ọlọ́run mọ̀, Ọlọ́run ni máa ń ṣìyàn lójú inú láti fi ríran rí. Ọlọ́run má fọ́ wa lójú inú o, kò sì má fọ́ wa ń tìta. Torí pé ìsọkúsọkọ́ tí wọ́n bá ní ojú jojú lọ. Nǹkan lẹ́ẹ̀kejì tó bà mí nínú jẹ́, tó sì ń dùn mí, tó sì látúnṣe, ó ní pé mo padà gbọ́ pé Ahmed Isa Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family wọ́n ní wọ́n ti gbé. I'm not sure. Ṣùgbọ́n kí ló wá bà mí nínú jẹ́ bẹ́ẹ̀ ni pé I don't know how people think. I respect that man so much. I respect him so much, because of my nature. Ètò bá mọ nǹkan sí nǹkan kan báyìí ló fi máa ṣe jù mí lọ, màá gbà fún ẹ nípa nǹkan yẹn. Ṣùgbọ́n tó o bá gbà fẹ́mi náà bí tí mo ti jù ẹ lọ, ìní gbà fún ọ, àjọ máa fà ní títí tó fi gbà fún mi. Tó dáa máa bọ ọjà á sì máa sọ fún ọ pé o gbọ́dọ̀ gbà fún mi nítorí Ọlọ́run ló gbé mi jù ẹ lọ ń bí. Nígbà tí èmi náà ti gbà fún ẹ bí o ti jù mí lọ. Ìdí iṣẹ́ tá à ń ṣe, mi ò mọ̀ pé nìkan jẹ́ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family rárá tí mo fi bẹ̀rẹ̀, tí mo fi ń ṣe tèmi bí mo ṣe ń ṣe. Òun náà sì mọ̀ pé nìkan jórí ọmọ tó fi ń ṣe tiẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo padà gbọ́, tí mo rí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family, mo rí pé tí wọ́n bá ní ká mú ipò, tèmi fúnra mi bá wà ń bẹ̀, èmi múra mi ipò kìíní, máa mú ipò kìíní kí n tó múra mi. Màá gbà pé lódodo ó ní àwọn nǹkan kan
tí èmi ò ní, bóyá torí ibi tó ń gbé tó jẹ́ Abuja headquarters, àbí torí bóyá ọjọ́ orí àbí ìrírí àbí àwọn nǹkan kan tó ti ń ṣe bọ̀ àbí ọ̀nà tó gbà àbí àǹfààní tó ní tó ju tèmi lọ, àbí Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ dá bó ṣe ní a máa gbé àwọn kan lókè tọwọ́ sókè ju àwọn kan lọ, tí kálukú sì máa gba ibi tó wà kó bá rí ráyé gbé kó má bàa dààmú. I could remember ní ọdún tí wọ́n ní mi ò gbọ́dọ̀, àwọn ò gbọ́dọ̀ gbọ́ ohùn Oriyimi Hamzat láfẹ́fẹ́ kankan mọ́ throughout Nigeria. And àwọn ò gbọ́dọ̀ gbọ́ ohùn mi mọ́ no matter how throughout Nigeria. What was the condition? Tẹ́ bá fẹ́ máa gbọ́ ohùn mi padà, wọ́n ní kí n tiẹ̀ kọ́kọ́ máa lọ sí Radio Nigeria Training School tó wà lÉkòó, wọ́n pè ní NBA, National Broadcasting Academy. I went there. Ó kú ṣe pé mi ò mọ̀ nípa iṣẹ́ tí mò ń ṣe, bọ̀ inú ń bí wọn pé mi ò ṣe bó ṣe yẹ kí n ṣe ní ìlànà tí ó tẹ́ àwọn lọ́rùn. Then the third time tí màá lò ní school yẹn, the government in power that time, wọ́n ti ní way wọn. Then ó ṣeé ṣe kí the momentum tí mo fi ń trouble air waves nígbà yẹn kó ti drop kí n tó padà dé. I went there. To God be the glory. When I got there, I was happened to be the governor of my class, production class. Production class. And I was elected as the governor general of that academy that year. So there was a day, there's one Igbo man. He loves me so much. He's one of our coordinators. He now asked, what am I doing for a living? I said, I'm a broadcaster. So why are you here? I said, this is what happened. He now Googled my name. I've been to the first prison that time. It was after I came back from DSS. Yeah. He profiled me, he checked everything, and he said, wow, so you are the Oriyimi Hamzat? I said, yes. The famous Oriyimi Hamzat? I don't know. I'm the Oriyimi Hamzat. I said, wow. Could you believe that someone just left? This your set followed his own set. I said, wow. I said, no. He said, no. That they used to have 2 sets in a year. That he came for first set. Another set came that last year. That this year I now came for second set again. You get? So my year follow his year. You understand? But not the my set is not the one that followed his set directly. That means he has 2 sets before my own, but a year. You should understand it that way. Ọdún kan, ọdún tó wá, ọdún tó tẹ̀lé ni mo lọ, but ẹ̀ẹ̀mejì náà máa ń ṣe ní ọdún kan. So àwọn kan ti tẹ̀, òun wá fún àkọ́kọ́, àwọn kan tẹ̀lé lọ́dún yẹn. So àwọn kan tó ti wá wẹ̀ kan lọ́dún tèmi lọ yẹn, last part ọdún tèmi lọ yẹn lèmi wá lọ. Mo ti yé wa bẹ́ẹ̀ fine. Wọ́n á ní, who is that? Ó ní he's Brekete. They call him Brekete family. He's in Abuja. He's doing the same thing you are doing. I don't know why you guys keep having problem with the government. So, keep having problem unless we compromise. And I will never compromise. That was what he said. That they sent him to MBA as well. I said, wow, no problem. Inú mi wá dùn pé kò ń ṣe mí nìkan, because ìgbà mi tí mo bá ń ronú
tí mo bá rí bí mo ṣe ń sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́rọ̀ mi wá yàtọ̀, this thing is possible, a lè ṣe báyìí náà, ìyà ń jà àwọn ẹni yìí, ẹ ṣe jẹ́ ká ṣe báyìí. Tí wọ́n bá ń fún mi lésì tí mo gbọ́ bọ́n ṣe ń sọ̀rọ̀, á wá máa dàbí pé bóyá orí mi ni ò pé máa wá báwo ni gbogbo yóò sì lọ báyìí tí mi máa wá lọ báyìí, máa wá dákẹ́, rather keep quiet bí bóyá mi ò get it right ni. Ọgbà tí mo rí èèyàn kan tí wọ́n tún ní òun náà ti wá bíi tèmi o, oh wow, I was happy. First place tí mo ti gbọ́n pa Brekete family mi. Then the NBC zonal coordinator then, wọ́n ti kú báyìí. Nígbà tí mo padà dé, tí mo lọ bá mo ti padà dé tán bẹ̀rẹ̀ sí ní bú mi, wọ́n máa ń sọ̀rọ̀ burúkú sí mi nígbà yẹn. Àwọn náà tún dárúkọ pé the same thing támẹ́ẹ̀dì sáyẹn ṣe l'Abuja nìyẹn kan tó lé dànù. You guys are useless, you guys are stupid, you guys are this, you guys are that. Talamẹ́ẹ̀dì Musa ní Brekete family, ó tán, ó dẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn fáàmì tó wá wà throughout the world, àwọn náà wá máa ń sọ fún mi pé èèyàn kan bẹ l'Abuja, bákan náà lẹ ṣe ń ṣe Brekete family nìkan, ó tán o. Mo ṣe gbọ́n pa Brekete family. And I think this is not the first time tí mo máa dárúkọ Brekete family. I don't know if he has ever mentioned my name. Nígbà tí ò sí nǹkan kan tó lè fà á láti dárúkọ mi. But eléyìí tó wá bà mí nínú jẹ́ tí mò ń sọ ni pé tí Brekete family tó bá sì kéré nínú ayé, mo lọ Abuja náà. Mo rí àwọn public transport taxis tí wọ́n ń kọ Brekete family sí náà, tí wọ́n ń kọ sí lára tó ń gbà àwọn èèyàn náà. Mo máa ń rí settings ẹ̀ náà tó bá ṣe program. Mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sunkún wá tó ń rẹ́rìn lọ. Mo máa ń rí bó ṣe ń gbà wọ́n lẹ̀ tó ń bá àwọn alágbára yẹn jà náà. Brekete family can call IG, Inspector General of Police, ó ń pè lórí fóònù ẹ̀. I don't have that power.